àti fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá hijack Ìlọrin àwọn kògùn bọ̀ wá àwọn fẹ́ wá yọba Ìlọrin so ń pa wá lẹ́rìn so nígbàgbọ́ ní confidence nínú the so-called Ìgbẹ̀kùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ilorin Heritage Preservation Fund. ẹ̀yin ènìyàn wa mo kí wa nílé lóko tó bá ní iná ń jó lórí omi ẹni ká lọ kéru ẹ̀ wá Ìlọrin èmi ti mọ̀ pa padà ṣẹlẹ̀ lóhun tó ń ṣẹlẹ̀ yìí a ti mọ̀ pé ó máa padà ṣẹlẹ̀ ṣó dénú wọn ṣá Olóyè wa bọ́ sí Ìlọrin ó bẹ̀rẹ̀ sí ń kin ọba Ìlọrin àwọn ọmọ Ìlọrin jòkó sí kọ́nà àwọn ọmọ àlè àwọn ọmọ Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí ń ro èrò tí wọ́n nǹkan ìgbésẹ̀ tí wọ́n á gbé lẹ́yìn tí Olóyè bá kúrò ní Kwara State. Ẹ rí pé àwọn agbésùnmọ̀mí lọlẹ̀ inú wọn ò dùn sí ẹ̀yàn wá láti sọ pé òun fẹ́ wá bá yín kojú àwọn agbésùnmọ̀mí tó ń fi yín lápè nínú ìlú ẹ wá lọ kóra jọ ẹ wá bẹ̀rẹ̀ sí ń ṣọ̀tẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀yin ènìyàn ẹ farabalẹ̀ ẹ gbọ́ fọ́nrán yìí ẹ wo fọ́nrán yìí délẹ̀ ẹ wo tán o kì í ṣe àwòdábọ̀ o kó lè yé wa dáadáa náà ni. Àbúrò Olóyè gbé fídíò síta èmi náà ti rí fídíò ti tẹwọ́ mi mo ti wò ó eléyìí tó pera ẹ̀ ní kí ló ló ń jẹ́ tó máa ń jẹ́ agbẹnusọ fún àwọn ògo Ìlọrin àwọn òfò Ìlọrin. Ó mà ṣe o ẹ̀rù ń bà wọ́n gbogbo ẹ̀ ló yé wa ẹ̀rù ń bà wọ́n wọ́n wò pa jagun ńlá of Yorùbá land dé ó fẹ́ wá gba Ìlọrin mọ́ wọn lọ́wọ́ wọ́n ń sọ̀rọ̀ agbésùmọ̀mí ẹ̀yìn ń sọ̀rọ̀ Yorùbá nation báwo ló ṣe jọra wọn wọ́n sọ̀rọ̀ pé àwọn Fúlàní fi yín lápè ó ń pa àwọn èèyàn wa ẹ̀yin sọ pé ó ti jẹ́ òun ni òun. ìran àkókò ló ní ká gbẹ́dọ̀ ìran aláǹtakùn ló ní ká ràn wú. ìran yínmíyínmí wọ́n jọ lọ́jẹ̀ ọṣẹ àràmàǹdà ìran kan jọ lọ́jẹ̀ epo òsèlé ìran agbe lójọba nílùú ìdáró ìran olóṣùn wọn fẹ́ tàlùkù síwájú lékèlékè lójọba nílùú kẹfúnninní. lórí ọ̀rọ̀ wípé àwọn Ìlọrin àbí Ìlọrin Emirate lápapọ̀ wọ́n wò pé kí Olóyè Sunday Igboho àbíjọba ìpínlẹ̀ Kwara ní kí Olóyè Sunday Igboho má ṣe wá sí ìpínlẹ̀ Kwara mọ́. àwa wò ó àtàn yẹ́bẹ́yẹ́bẹ́ pé kí ló lè fàdí ọ̀rọ̀ yìí nígbà tó ṣe pé gómìnà ló ní ká wá tẹ́lẹ̀ kọmíṣánná á sì mọ̀ sí. àwa wò pé kí ló fa gbogbo kùdìẹ̀kudiẹ̀ yìí làwa láǹfààní látọ̀ àwọn tó jẹ́ ọmọ bíbí inú Ìlọrin pé kí ló dé kí ni ohun tó ṣẹlẹ̀ tá a bá wọ àwọn agbègbè kan nípínlẹ̀ Kwara àwọn èèyàn ò lè lóko wọn ò lè lódò àwọn ìlú sì ti tú. ṣé bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin wọn fẹ́ jẹ́ kí ìlú Ìlọrin létò ni àbí gbogbo àwọn sànmọ̀rí tó jọmọ bíbí inú ìlú Ìlọrin inú wọn ò dùn àbáwọn gan ni wọ́n wà lágbọ́nu pé báwọn ìlú yìí ṣe ń tú ni wọ́n wá ní bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kì í ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ìlú Ìlọrin wọn ń ṣe ẹni tí wọ́n fẹ́ jẹ́ kí ìlú onílùú tú àmọ́ ìpayà wọn bó bá ṣèwọ náà wò wípé ọlọ́mọ sọ wá dọlọ́lá àná gbogbo ohun tí ó túlù mọ́ wa lórí a ò ní ṣe é. wọ́n ní ẹ má jẹ́ ntú ìsọ ẹ wo fọ́nrán tí mo fẹ́ gbé sí yìí wò káwọn ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ bá wa dárúkọ yìí sà àti bí ẹ ṣe jẹ́. Alhamdulillahi wa shaitan rajim bismillahir rahmanir rahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnìkejì mi tí a jọ dúró òun náà ni AA Abọ́lájí Àjàsà tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ó tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrẹ̀kùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. Àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin
bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára. Àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làwa fẹ́ máa protect lọ́dọ̀ titiwa, àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́. And then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ́ fi faramọ́? Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìlú ẹkùn lẹ̀, ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni, ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe kọ́ Nàìjíríà, òun ló ń champion Yorùbá nation. Gbogbo ayé ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. So gbóòlà nígbà wá ti fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kògùn bọ̀ wá, àwọn fẹ́ wá yọba lọ́rin, so ń pa wá lẹ́rìn. So nígbàgbọ́ àní confidence nínú the so-called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ilorin Heritage Preservation Foundation. Mo gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan, a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti titiwa táwa ń sojú pé position titiwa o a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀, àfẹ́ wọn nílọrin, àfẹ́ wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá tọ́sí ti tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́. Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ titiwa, kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe, because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ sí ogun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù tó ti yé. Ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because in Ilorin here we are going to protect ourselves. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. Tẹ́ ẹgbẹ́ ń sọ fún. Táǹgbẹ́nu sọ fún Ilorin Heritage Preservation Foundation. ọ̀lẹ́ ti gbọ́ lẹ́nu lọ́ọ̀yà wa US Imam tí wọ́n ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ táwọn fi ní kí olóyè Sunday Igboho àti ohun tí wọ́n ń pè nírò ẹkùn lápapọ̀ mọ́ wá sípínlẹ̀ Kwara mọ́. Wọ́n ṣàlàyé wípé kò sí bẹ́jà bákan pé gbogbo ayé mọ̀ wípé ẹni tó gbé kí gbogbo owó pín tá a mọ̀ sí Yorùbá nation rù òun lolóyè Sunday Igboho. Ṣé wọ́n fẹ́ wá pẹ̀lú Ìlọrin ni? Àti wípé ńgbà tá à ń ṣe Yorùbá nation, àwọn kan nínú tá a lè pè láwọn agbẹnusọ sọ pé àwọn ó gbà lọ́rin, àwọn ó fọba Yorùbá jẹ nílùú Ìlọrin. Wọ́n ní ìyóò náà kún ara nǹkan táwọn fi sọ wípé kò sáàyè. Àmọ́ bóyá lọ́ọ̀yà wo mọ̀ wípé irú ẹkùn bẹ́ẹ̀sì lórí wípé ẹlẹ́yà òmẹ̀yà. Ohun tá a gbé lọ́wọ́ ni wípé ààbò bí ò ṣe ní jẹ ọmọ Yorùbá ní gbogbo lẹ̀kílẹ̀. Lápẹẹrẹ a lọ sílùú Kogi, tá a bá wò pínlẹ̀ Kogi bí Ìlọrin ti dàpọ̀ mọ́ Fúlàní, bẹ́ẹ̀ náà ni Kogi dàpọ̀ máwọn ẹ̀yà míì tá a lè pè láwọn Yorùbá, Kàbà, Ìgbìrà. Kò sí ohun tó jọ wípé ńgbà tá a débẹ̀ a sọ̀rọ̀ wípé a fẹ́ wá jọba Yorùbá ń bẹ̀. Gbogbo wa la mọ bí wọ́n ṣe ń ṣe ìdálù ìṣèlú. Adékogi kò sí ohun tó jọ ohun tí wọ́n ń pè lẹ́lẹ́yà òmẹ̀yà. Àmọ́ ohun tá a fẹ́ dáàbò bò ní pé àwọn gírígànkú tí wọ́n ń dàlúrú tí wọ́n jẹ́ kólókó lè roko òun la wà fún. Gbogbo ẹni tó bá wá sásábẹ́ wípé à ń ṣe ètò aláàbòrò ẹkùn òun fẹ́ fi máa jà sírọ̀ ọba, olóyè Sunday Igboho jà sọ́rọ̀ ọba o. Mò ń gbẹnu olóyè Sunday Igboho sọ̀rọ̀ àti ìwọ ẹkùn lápapọ̀ wípé a ò jà sí ọ̀rọ̀ ọba. A sì wá níwà wípé a fẹ́ wá dojú àṣà àti ṣe ìlú Ìlọrin bolẹ̀ bí èyí ṣe àwọn ìlú tí wọ́n wà lábẹ́ ìpínlẹ̀ Kwara tí yà ń jẹ. Táwa náà sì mọ̀ pé kábíyèsí baba wọn lọ́lá ìlú Ìlọrin Shehu Walawi Asimuka Minanas
wípé àwọn náà ò ní fọwọ́ sí wípé káwọn kan kàn wọnú ìlú kí wọ́n sì pààyàn. Ó sì dá mi lójú pé gbogbo tí wọ́n pè ní Ìlọrin Emirate lápapọ̀ ò ní fọwọ́ sí. Àwọn òjà sọ̀rọ̀ ọba ààbò bóòlù olóko ṣe lè mọ roko, bóòlù olódò ó ṣe lè mọ rodò, bóòlù ní gbogbo owó ṣe lè sùn tá a fi lórí oṣùká. Yálà ó ṣe Yorùbá ló ń kún wọn lọ́wọ́ ni, ó ṣe Fúlàní ni, ó ṣe Yorùbá ni, ó ṣe Haúsá ni, ó ṣe Yíbò ni wọ́n wà lágbọ́nú àwọn tá a pè ní banditry yìí, kidnapping yìí, òun là wá gbé lọ́wọ́. Olóyè Sunday Igboho ò tàpá sí pé bóyá a fẹ́ wá jọba nílùú Ìlọrin nítorí wọ́n láwọn kan bí ẹgbẹ́ kan nígbà kan wọ́n láwọn fẹ́ wá jọba nílùú Ìlọrin. Eléyìí kọ́kọ́ jẹ́ nǹkan gbòógì tí Ìlọrin protect wípé ṣe ẹ fẹ́ wá sọ fún wa wípé ẹ fẹ́ wá fi ọba lọ́lẹ̀ nílùú Ìlọrin. Gbogbo àwọn ìlú tí ń bẹ lábẹ́ Ìlọrin gbogbo wọn ni wọ́n ti mọ̀ wípé ọba báyìí ní bẹ́ẹ̀nbẹ́, ọba báyìí ní bẹ́ẹ̀nbẹ́, ọba báyìí ní bẹ́ẹ̀nbẹ́. Kò síbi tí oníkálùkù ò lè gbé, ọmọ Yorùbá ọmọ Nàìjíríà kan náà ni gbogbo wa. Àmọ́ ká pawọ́pọ̀ ká láwọn kàndánù rẹ̀ sì dànù nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lélá, ìrìn ìrùn pawọ́pọ̀ wọn màgìyàn, ìròyìn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. Ohun tá à ń fẹ́ láti ọwọ́ kábíyèsí ọba wọn lọ́lá ìlú Ìlọrin ni pé kí wọ́n gbà wá láàyè. Gbogbo àwọn ìlú tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Kwara bá ṣe jọ láǹfààní tájọ pagbára pọ̀, tájọ pàmọ̀ pọ̀, tájẹ pèrò pọ̀ tó ní kálukú ó lè sùn tí ó fẹ́ dọ̀ lórí òróòrùn. Òun lolóyè Sunday Igboho gbé lọ́wọ́. Gbogbo wípé wọ́n fẹ́ wá jọba, wọ́n fẹ́ wá fi kinní kan lọ́lẹ̀ nílọrin, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. A ti fi ìlú ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Kwara, Ìlọrin la sì ti ṣe lóòótọ́. Àmọ́ gbogbo ohun tó jọ mọ́ wípé wọ́n fẹ́ wá bá Ìlọrin jà rárá o. Àbí wọ́n fẹ́ wá yọ kábíyèsí bàbá wa Sùlù Gàmbàrí kúrò lórí oyè rárá o. Oní nǹkan làjí ó ṣe, ọlọ́lá là gbádé fún, onílù òsì ní fẹ́ jí ó tú, ìlú Ìlọrin ò ní tú, gbogbo ẹni tí ó tù ní ráyè wọbẹ̀. Èyí ni àbọ̀ mi láti ṣe àlàyé wípé ohun tá a wà fún ní ètò ààbò fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Kwara, àwọn Ìgbóhònà pàtàkì jùlọ àwọn gómìnà tí wọ́n wà ń bẹ̀ àtàwọn ìlú míì tí èsè Ìgbóhònà tó ṣe pé abẹ́ ìpínlẹ̀ Kwara ni wọ́n wà láti dáàbò bo ilẹ̀ wa ni. Kò gbóhun tó jọmọ́ wípé wọ́n fẹ́ wá yọ kábíyèsí ni, wọ́n fẹ́ wá gbógun ti Ìlọrin ni, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. Olóyè Sunday Igboho bá wọn lọ́wọ́ sí. Gbogbo ẹni bá fẹ́ jà sọ́rọ̀ ọba ẹ lọ jà á láyé ọ̀tọ̀, ẹ má fi orúkọ ìlú ẹkùn àbí kẹ́ fi orúkọ Olóyè Sunday Igboho dá wàhálà sílẹ̀. Wàhálà kankan ò ní wọlé tọ̀ wá. Adúpẹ́ lọ́wọ́ àlàyé tí bàbá wa US mọ̀mọ́ àti gbogbo Ìlọrin lápapọ̀ ló fi jẹ́ kí n múra bí ará Ìlọrin ṣe múra. Àwa yìí náà Ìlọrin ló kọ́ wa ń ké, Ìlọrin sì làwọn àfáà wa. A ò ní gbàdúrà kí Ìlọrin ó tú. Ẹ ṣé gan, àdúpẹ́. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín mọ̀mọ́, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò. Òun ló jẹ́ aṣáájú àwọn Yorùbá nation pé wọ́n trust irú ẹni bẹ́ẹ̀, wọ́n nítorí wọ́n ti fi gbà kan sọ. Ṣé bẹ́ẹ̀ náà kọ́ dẹ̀ ló ṣe rí ni? Ẹ wo iye local government ní 16 local government ní Ìlọrin ní Kwara state, Yorùbá kó 14 níbẹ̀. Ẹ wá ń ṣe wèrè kiri. Bàbá Tinubu ó kù sọ́wọ́ yín o, ó kù sọ́wọ́ bàbá Tinubu o. Chief of Army Staff bàbá Dísù ó kù sọ́wọ́ yín o, ó kù sọ́wọ́ yín o. Ṣé bẹ́ẹ̀ ṣe lájú máa wò lélẹ̀? Ìlọrin a máa padà gba state yẹn padà sẹ́ẹ̀. We will take our land back. Torí ibi tí a ti ní problem nìyẹn, ibi tó ń gbà wọlé sí wa lára nìyẹn láwọn ọmọ àlè. Èmi náà yà mí lẹ́ni news dẹ̀ gbé àwọn ọba wa ń sọ̀rọ̀ pé we will not ní accept Olóyè Igboho again, wọn ò ní welcome ẹ̀ mọ́ ní Kwara. Kí ló ń ṣẹlẹ̀? Àṣà àwọn people ti lọ ń threat àwọn ọba lẹ́yìn. Gọ́vùnà Abdulsalam Ramon náà pé ó ní ọwọ́ sí bí Igboho ṣe wá sí Kwara state, ó mọ̀ sí. Bàbá Tinubu mọ̀ sí. Àwọn sójà wọn DSS gbogbo pápátá ni wọ́n jọ lọ́bẹ̀, wọ́n mọ̀ sí. Èwo wá ní ẹlẹ́wà ń lọ ilé ẹjọ́, ẹ fẹ́ lọ sọ pé ẹ̀mí tiẹ̀ jẹ́rìí, mo jẹ́rìí. Àfi tí constitution òfò tẹ́ ń lò yẹn ò bá work mọ́ lókù. Anybody ní right láti wọnú anywhere tó bá wù. Ẹlẹ́ẹ̀gbàrú ẹkùn láàyè ní Ìlọrin pé torí pé ó jẹ́ Sunday Igboho kóró gbá lẹ́nu gbogbo yín. Ẹ̀yin people yìí kí lẹ ń dánwò yìí, kí lẹ fẹ́ dánwò yìí, ẹ̀yin people yìí kò lè work.
eléyìí ò lè work. This is the time tí bá ń ṣe pé àgbọ́ra wáyé tó bá jẹ́ pé àgbọ́ra wáyé ni ẹ máa wò wọ́n sìn àwọn ọmọ Gani Adams wọn máa jáde inú wọn máa dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń rí yẹn tó bá yẹ pé àgbọ́ra wáyé tá a ṣera wa lọ́kan náà ló yẹ ká pawọ́pọ̀. This is the time, this is the time tá a ṣe kọlù sí wọn tí gbogbo ẹ̀ bá fẹ́ dàrú kó dàrú. Wọ́n ti lé gbogbo àwọn èèyàn wa kúrò nílé tán. Ẹ wo bí inú àwọn èèyàn ṣe ń dùn ní last time tí Olóyè wọ Kwara State. Ẹ ti sọ àwọn èèyàn dá ìlú dahoro, gbogbo wọn sáfìlú sílẹ̀, wọ́n lọ ń gbé ìlú onílùú. Báwo ni ìlú onílùú ṣe fẹ́ dàbí ìlú ẹ̀yàn? Àwọn èèyàn ẹgbọ́n nǹkan tí ìyá yẹn sọ, ó ní láti gbà yẹn jọ́ yẹn lòún lọ sóko, ó kọ̀ fi gbogbo ẹ̀mí ó kọ̀ fi lọ pé òkè tóun bá rí kúhe ó dàbọ̀, ó lọ sóko. Ṣé nǹkan tó dé burú lolóyè lọ ṣe nílọrin? Ẹ̀yin àgbáyé ẹ̀ ń wò wọ́n o, ẹ̀ ń wò wọ́n o, tó máa ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ̀nyí, òun náà rèé o, gbogbo nǹkan tá à ń sọ rèé o, ó ti ń ṣẹlẹ̀ o, gbogbo ohun tá à ń wèrè o, gbogbo ohun tá à ń wèrè. Ọ̀tẹ̀ olóyè dẹ̀ gbọ́, ó dẹ̀ gbọ́dọ̀ very careful. Ṣé bó náà sọ nínú fídíò tá a release last time tó ní ìkan lára àwọn tọ́jọ́ lọ́ yìnbọn sólóyè, ó lọ́ yìnbọn sólóyè, ojú ẹ̀ fọ́ kò rí pólóyè ni, ó ní mistake ni. Irú mistake wo nìyẹn? Gbogbo ọdún kí ni wọ́n ti wà tó ẹ lè jù. Irú àṣetà ìbọn wo nìyẹn? Ó rò pé èèyàn lásán tó wà kọ̀ yìnbọn sí táwọ̀ ẹ mọ ẹni tẹ́ Olóyè lẹ́ ń pè tẹ́ ẹ fi lálẹ́ gàràrà. Ọmọ lásán lẹ́rù ni, ọmọ lásán lẹ́rù, àkàndá ẹ̀dá ni. Irú ẹ̀kan 100 years ni 100 years ní wọ́n máa wálé ayé. Àwọn ẹni tí gbogbo gbarúmọlẹ̀ rò gbà tí gbogbo àwọn àjẹ́ ayé, àwọn àjẹ́ ọ̀run, àwọn alágbára, àwọn alálẹ̀ gbogbo tọrọ gbà tí lẹ́nu ká sọ pé òun fẹ́ máa fi ṣeré, a kò máa wò yín níran ni. Ẹ wo ọ̀tẹ̀ ṣe ń rí wọn. Ṣé Yorùbá làwọn eléyìí? Ṣé Olóyè lè wọ inú ìlú kan tó jẹ́ pé yẹ àwọn ọmọ ọkọ ló wà ńbẹ̀ kan ṣerú eléyìí? Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tó Olóyè kúrò ní Ìlọrin. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní they don't want him in Kwara State for what? Èyí tó dùn mí jù ńbẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn ọba wọn yẹn ó yẹ kí wọ́n rán yàn padà lọ ṣe interview fún wọn. Ẹ̀yin wo ló sọ pé ẹ fẹ́ Olóyè ní Kwara State nínú ẹ̀yin ọba wọ̀nyí? A gbọ́dọ̀ mọ̀ wọ́n. Ṣé àwọn ọba tí Olóyè lọ visit ló sọ bẹ́ẹ̀ ni? Àbá àwọn ọba mi? We need to know this thing. We need to know. Torí wọ́n ń gbà yín lọ́wọ́ ikú ni. Wọ́n ń gbòòrò máa dìyẹ yín lọ́wọ́ ikú ni. Tẹ́sọ pé ẹ jẹ́ kẹ́ lọ sórí àtàn lọ́jẹ̀. Ṣé lóòótọ́ ni àwọn olówó confuse yín kẹ́sọ pé ẹ fẹ́ Olóyè mọ́ nínú ìlú? They need to find out all this thing. Ẹ wo àwọn ọmọ àlè, àwọn ọmọ Ìlọrin, àwọn ọmọ òfò, àwọn ọmọ Fúlàní, àwọn ọmọ játijàti tí wọ́n ní ìlú. Gbà tí wọ́n ní ìlú wọn ibo náà fẹ́ lọ? Ibo náà fẹ́ lọ? Òun ló fà tẹ́ fi rìn nǹkan tẹ́ ń rí. Òun lẹ́gbà tẹ́ fi rìn nǹkan tẹ́ ń rí. Orí ọba Ìlọrin fẹ́ burú ni. Nonsense.